ìmọ̀ràn fún yín bàbá ẹ ti fast forward jù ẹ ti tara jù ẹ ti forward jù ẹ ti yára bínú jù láàrin marikasi lérí pé mufti ìlú Ìlọrin nílùú Ìlọrin tí mufti wa ti wá àti bàbá mudeerul markaz bàbá mufti ẹ dákun ẹ fi sùúrù sí o kọ́lọ̀ ń jẹ́ rí lò ìkòkò ní gba omi kó gba ẹ̀yìn pẹ̀lú bàbá Sheikh Adam yìí nílùú Ìlọrin ìmọ̀ wa ràn yín lé àwọn etí kọ̀ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ yín tó jáde torí ti marikasi lélẹ́yìí mufti marikasi tó jẹ́ ti Ìlọrin lélẹ́yìí kò síbi ẹ lè bìlọ́ǹgì sí markaz kìlánà ganiyun an akhihi hayatahu albarka wo àdúrà Sheikh Adam púpọ̀ marikasi kárí ayé púpọ̀ bí marikasi bá gbẹ̀yàn sókè ìjọ ni inna Ibrahim kana ummatan qanitan lillahi hanifa ìjọ ni ó tó ká tó wá ní gbogbo àwọn ìjọ papọ̀ àdàbí sùmùrà kí wọ́n ní láàrin ẹ̀yin àtàfà yín ẹ fẹ́ máa fi gbà nǹkan ẹ fẹ́ fi gagbága ànábì ní kò yẹ fún mùsùlùmí kéjì ọ̀sán lẹ́ẹ̀mejì nínú sàkán náà Ìlọrin mọ́ wà ká má jẹ́ kí social media kó tàn wá pé mo rá àwọn ọ̀rẹ́ òjijì kan mo rá àwọn sálàfí 1990 kan mo rá àwọn sálàfúùrù kan wọ́n ń ṣí ọ̀rọ̀ mi wọ́n ń gbé kí bàbá ẹ ti wà fast forward jù anakumullah mufti mi lẹ jẹ́ olùdarí ìlú wa ní mufti láfa àgbà lẹ jẹ́ a lè sọ̀rọ̀ sàkàsàkà àmọ́ problem tí ń bọ̀ wá yìí wàláhì kágbò méjì ọ kí àgbò méjì ọ fẹ́ wọ́n kàdí bí irin méjì bá pàdé papọ̀ ọkọ̀ tẹ̀ fún kan ìràwọ̀ Sheikh Adam jù bẹ́ẹ̀ lọ bàbá mudeerul markaz jù bẹ́ẹ̀ lọ bàbá mufti mo fẹ́ràn yín létí Ọlọ́run ní jẹ́ lápadà síbú níjọ́ tí ẹ bá bàbá wa Sheikh Adam Yahya Fulani tẹ́ bá wọn lọ sí Masar wọ́n interview yín wọ́n ní kẹ́ ẹ sọ àwọn ọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ kan ẹni bàbá mudeerul markaz àwọn yẹn ni hadamallahu wa yatawafisahullahu wara ẹni bàbá ti di ẹni ayé bàbá ti di ọkàn ayé tí gbogbo aráyé ń wárí fún tí kálukú ń fẹ́ràn tẹ́ bá gbàgbé àwọn ń tẹ̀lé ọ̀rọ̀ yín kí ẹni mudiru ti di ẹni ayé wọ́n ti di ọkàn gbogbo ayé ẹni tí mudiru bá ń fẹ́ràn lára yín ń fẹ́ràn ẹni mudiru bá bínú sí ara yóò sì kọ́lẹ̀ kan bí gbà tí ọmọ ṣe wallahi ẹ ṣiṣẹ́ débẹ̀ ẹ kọ̀nfàmù mudeerul markaz débẹ̀ lẹ́fi sọ̀rọ̀ ni aburú tó fẹ́ ṣẹlẹ̀ yìí fa innal harba awwaluha al-kalam wallahi kòkò ní gba omi kó gbẹ̀yìn bàbá gẹ́gẹ́ bí ìlú Ìlọrin ti ru Sheikh Adam pẹ̀lú ìfẹ́ Sheikh Adam àti ọmọ gbẹ̀yìn tẹ́yìn ṣe bàbá wa lágége bí wọ́n ṣiṣẹ́ dé habibun mahbubun habibun mudirun ẹni tẹ́ ń darí tara yẹn fẹ́ràn ni wọ́n bàbá ètò ẹni tó lè máa fi ọ̀rọ̀ kan lásùzá àjìràn ètò ẹni tó lè máa dẹ́rù bà yín nínú yìí nínú òpó wàláhì ètò nínú rìn àjò ayé nínú ká mọ́kọ́ Ọlọ́run ká lè fi Ọlọ́run màtíjọ́ tẹ̀tẹ̀ ń bá bọ̀ ni táwọn kan sọ pé ẹ̀kú ẹ̀ sì kú ẹ̀ sì ní darí bọ̀ látàná ẹ tóbi kọjá káwà yọmọ lásọ̀rọ̀ sàkàsàkà àbáyé ní fi ẹ̀kọ́ bá yín sọ̀rọ̀ àmọ́ bí erin méjì bá pàdé papọ̀ bí erin méjì náà bá pàdé papọ̀ ọkọ̀ tẹ̀ fún kan kọ̀ wá wù wá kọjá pé tí mú fi ti wá nílùú Ìlọrin tí mọ̀ríkà sí bọ́ kà wá àwọn àtàfà àwọn wájọ ń jà kí wá sí ordinary àfà Sheikh Adam kòkò ní gba omi kọ́ gbẹ̀yìn sà
bóyá ìmọ̀kan tèmi ni wọ́n fi ń sọ̀rọ̀ ni àmọ́ kò wù mí kó máa lọ bẹ́ẹ̀. In kana fil qalbi imanun wa islam, in kana fil qalbi islamun wa iman. Ipe oore marikasi ó wá dé ìjà lawon àfi lò ìkọ́ tẹ̀ fún kan, ọ̀kọ́ wọ̀kùn fún kan, ọ̀kọ́ tẹ̀rì fún kan, ọ̀kọ́ parẹ́ fún kan. Ọlọ́run wá ní jẹ́ kí bàbá wa mufti ó parẹ́ láyéláyé, bàbá mudeerul markaz ní ò ní parẹ́. Alákọ̀ọ́kọ́ tèmi kọ́kọ́ fẹ́ sọnù, mudiru ti di ẹni ayé, mudiru ti di ẹni ayé. Bàbá mufti sáré fast forward. Kódà bí bàbá Balagege bá sọ wọ́ọ̀dù kan, kò yẹ kẹ́ sáré máa jáde kàsàkàsà báwọn. Bí aráyé máa sọ̀rọ̀ kan pé ẹni tí wọ́n ti fi epo tó ti fi epo nura tó tún wá rìn létí bèbè náà. Báyìí bá ń sọ nǹkan mi wọ́n ń gbé kíní nípa pé ìwà tẹ́ wù àbí tẹ́ ṣe, àwọn yẹn ń gbé ní ìjáde tẹ́ jáde yìí. Ẹ̀yin náà ń sọ dákọ̀ nǹkan yẹn. Bàbá mufti àná yín ẹ wò padà sóní. Bí ẹ ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ti jáde tọrọ ta bá Sheikh Adam, tọrọ ta bá bàbá mudeerul markaz, tọrọ ta bá gbogbo tí jẹ́ àwọn àfáàgbà nílẹ̀ Yorùbá. Bí àwọn bàbá Gbádé ni, àwọn bàbá Sheikh Rọ́bì Láwòrán ni, àwọn Sheikh Abukuka ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bọ́rọ̀ ti jáde tún ara yín fẹ̀mí pé àfáà yìí tó bá jáde tẹ́yìn náà fẹ̀mí pé bí marathon ni. Ẹ̀ ń tukú sí kálukú gbà náà, ẹ̀ ń wáàyè. Bó o lẹ́sẹ̀ rí gbé padà, bó o lọ́lọ́run ṣe kọ́ yín máa ṣe padà tí mudiru tó sọ pé àwọn ò lè bá yín ṣe láéláé. Tí wọ́n wá ní aláàyà lọ́rin bí, tí wọ́n wá sọ àgbá kárọ̀ ipe wa kullu ina'in billazi fi iyandahu, omi ò ní kọ́lọ̀, ilẹ̀ tó bá gbé jáde ni. Tí mudiru sọ àwọn ọ̀rọ̀ ńláńlá gbà yẹn láti fi fèsì tẹ́ sọ gbà wọn. Tẹ́yìn náà wá fẹ́ pé ètò wáàsí tí yín náà lé sí ọ̀rọ̀ táwọn yẹn bẹ̀rẹ̀ sí sọ òkó lọrin, táwọn yẹn bẹ̀rẹ̀ sí jáde pé tí wáàsí kan bẹ jáde lérí pé ẹ ṣe tàlíf abẹ́ fún mudiru ní rọ́dù, ìyàyàn yà àbàjẹ́ ìlú rọ ní àbàjẹ́ ni. Ṣé ẹ rántí bó o lọ́lọ́run bá ṣe kọ yín mọ̀ ṣe tẹ́ fi wá di ẹni ọkàn mudiru padà tó fi tẹ́wọ́ gbà yín. Ẹ lè ṣe eléyìí náà. Quran ni azallahu an yaj'ala bainakum wa bainal lazina adaytum minhum mawaddatan. Ó ní lágbára báyìí lẹ́mi bàbá Alágége, ó ní lágbára lẹ́mi àwọn olólùfẹ́, ó ní lágbára lẹ́mi àwọn èèyàn. Ṣùgbọ́n tọ́nà balẹ̀ bá dákẹ́ ni tẹ́ farabalẹ̀ tẹ́ ṣe sùúrù, wallahi Ọlọ́run lè yanjú ẹ̀. Quran lọ sọ pé azallahu ọ̀rọ̀rùn fọ́lọ́run an yaj'ala bainakum kó fi sáàrin yín wa bainal lazina adaytum minhum mawaddatan, àtàwọn tí ń bá yín jà báyìí kọ́lọ̀ ó fi ìfẹ́ sáàrin yín padà. Wallahu qadirun wallahu ghafurur rahim. Àmọ́ bàbá ẹ ti sáré jáde. Bàbá Alágége ti sọ̀rọ̀ ju ẹyọ kan lọ. Ká ní ọ̀rọ̀ mufti, mufti ní Ìlọrin, mufti ní Ìwó, mufti ní Ìbàdàn, mufti everywhere. Bàbá mudiru ń sọ lálàkọ́kọ́ pé bí ó bá jẹ mufti, iṣẹ́ mufti ni kó ṣe fàtíwá fún àwọn èèyàn. Kìí ṣe pé yọmọ gbá sọ káàkiri, yọmọ wọ sọ káàkiri, wọn mẹ́sàn yín. Ọ̀rọ̀ yìí amúrún ṣáàṣẹ̀hùn, amúrún ṣáàṣẹ̀hùn. Ọ̀rọ̀ yìí kárí ni, ó belong sọ́dọ̀ gbogbo kálukú ni. Number 1. Number 2, èyí tí ó jẹ́ tọ́dọ̀ yín. Òun náà ni pé ọ̀rọ̀ nu lẹ́nu àfá kó sọ pé bí èèyàn bá ti jèèyàn kò ní jẹ́èyàn. Ẹ̀mí bàbá ń gbóná lọ́wọ́ ń gbà yẹn ni ẹ. Ẹ ṣe sùúrù rẹ̀. Ṣé bí bàbá ti fún yín lésì tó, tẹ́yìn náà sọ̀rọ̀ tó bá rán ti lágbára mi bàbá Alágége, bó lẹ ṣe rí parí. Bàbá mufti, ìtẹ́mi fẹ́ ṣàlàyé fún yín náà ọ̀rọ̀ ò ní jẹ́ lápadà sí ibú. Bó lẹ ṣe rí parí tó fi á di pé mudiru wa ń dúró lérí pé bí markaz ti pọ̀ tó, báyìí professor ti
pọ̀ tó báwọn dàkàtìrù ti pọ̀ tó báwọn yẹn ti mọ kéwú tó táwọn yẹn sì rí àlàáfíà fi lò ó tó bí mọ̀rìkàsí ti wá kárí ayé tó wọn wá rẹ̀ nìkan kan pé àwọn fẹ́ gbé mufti fún wọn wá lẹ́yìn ni àwọn akẹ́ tó wá ń sọ lójú agbo ipe mudiru ló ní mufti o wọ́n gbé fẹ́ni tó wù wọ́n ní gẹ́gẹ́ bí bàbá yìí láti sọ lójú agbo mudiru tó ní anakumula ó ti wà nù àkọọ́lẹ̀ pé ẹni tí ó débẹ̀ náà rè ẹ má dakọ pé mi mo fún wọn mọ́ mudiru tó ń lo ẹ fún yín bó lẹ ṣe rí gbé lákàyè wo lẹ rí lò ìgbìyànjú wo lẹ ṣe àánú wo lẹ rí gbà tẹ́ fi rí yanjú tẹ́ wá lè rélé yìí ṣe bàbá yẹn ti wà fast forward jù wà sí mẹ́rin ẹ sáré ṣe tẹ̀léra wọn ni lédè ọ̀rọ̀ sọ̀hábà ọ̀rọ̀ tó ti lọ tipẹ́ àwọn tẹ́ fẹ̀mí sí ìyàtọ̀ àwọn tó ń ṣí ọ̀rọ̀ yìí àtàwọn tó ń gbé kí wàláhì wọn ò lè gbà yín ìzà nazala kọ́dọ̀ dọ́kọ̀ fàdọ̀ tí àdéhùn bá dé alibarika na Muhammad alibarika àwọn tẹ́ tara jáde alibarika baba mi sikinu alibarika baba Sheikh Adam àdéhùn kún ní dé báyìí àmọ́ bàbá ẹ tètè tààrọ ọjà Ọlọ́run ní jẹ́ lápadà síbú ẹ tètè padà sẹ́yìn ẹ tètè padà ẹ tètè bí ọ̀rọ̀ yín ẹ tètè kó jẹ́ bí baba mufti ti ní àṣeyọrí mufti awwal wasani wasalis tí ó síjà láàrin àwọn bàbá yẹn síra wọn ọmọ kéwùsà fáànà sí ní àtọmọ tí ó sì lákàyè yẹn ni mo sọ pé bẹ́ẹ̀ bá jó sùúrù ẹ̀yọ̀ kan tẹ́lẹ̀ mufti mọ̀ níyìn odidi àfáàgbà níyìn bẹ́ẹ̀ bá wá jó sùúrù ẹ̀yọ̀ kan tẹ́lẹ̀ ẹ wá jọ jẹ́ mẹ́ta ẹjọ́ jẹ́ mẹ́rin torí pé bẹ́ẹ̀ ti di àfáàgbà mọ́min àmọ́min illa walahu amam ọ̀gá lọ̀gá ọmọ jẹ́ mudiru ọmọ jẹ́ aṣíwájú yìí náà ọmọ jẹ́ nínú mímọ́ nínú òpó nínú aṣíwájú nínú ìfẹ́ àrólé Sheikh Adam afáàkẹ́ni ra'aytu haqqal haqqal muallimi wa hawjabahu ifsan ala kulli muslimi ẹni tó lẹ́tọ̀ọ́ ká pọ́n níbàtí ó ti lẹ́tọ̀ọ́ ká pọ́n àwọn tó bí wálé bẹ́ẹ̀ náà àfáà yìí ni mudiru wá sí àfáà ọmọ àfáà fún yín àfáà tó kọ́ yín bí ta'alimi harfin wahidin alfa dirhamin wọ́n kọ́ yín sámú bàbá mufti ẹ ló kọ́ àmọ́ kò tó ti mudiru bàbá mufti ẹ mọ̀yàn àmọ́ kò tó ti mudiru bàbá mufti ẹ jẹ́yàn àmọ́ kò tó ti mudiru bàbá mufti Ọlọ́run bá ṣàánú yín Ọlọ́run fi yín san bàbá wa Onikijipa lẹ́san àmọ́ wàláhì kò tó ti mudiru ẹ juwọ́lẹ̀ aráyé mo fẹ́ pe bàbá síbi àkíyèsí kan ìgbà tí wọ́n dìde láàárọ̀ ọjọ́ wọ́n ní wọ́n dìde pẹ̀lú àṣà wọ́n dìde pẹ̀lú èébú wọ́n dìde pẹ̀lú ọ̀rọ̀ kí ló mú bàbá pàtì kí ló mú wọn pàtì ìtumọ̀ rẹ̀ ni pé kò lè gbé wọn dalẹ̀ kí ló mú wọn di ẹni tí àwọn èèyàn wá ń pẹ́tì tó wá di àríkọ́ṣe láàrin àwọn àfáà tí wọ́n fi wá padà wá lẹ́tọ̀ọ́ sí pé wọ́n di mufti ìlú Ìlọrin wọ́n rí i pé lábẹ́ à ń sasa à ń búyàn à ń yẹ̀yẹ́ yẹn àwọn ò lè sọ̀kalẹ̀ síbi dáadáa ló jẹ́ tààrọ̀ ọjà ló jẹ́ padà sẹ́yìn ẹ má padà síbẹ̀ mọ́ bàbá Ìlọrin lèmi ti ń sọ̀rọ̀ ọmọ yín náà ní mi mo tẹ̀lé bàbá wa Sheikh Daudu alfa ńlá wájọ́ tẹ̀ di mufti mo ka Quran nígbà tí Sheikh Daudu ni wọ́n máa ka Quran ni èmi náà ka Quran pẹ̀lú ohun mọ̀rìkàsí wa ara wa ya inú wa dùn ìpè tiwa ló dé yìí àmọ́ bàbá mo fẹ́ràn yín létí kan tí n bá sọwọ́ dùn yẹn yọ̀dà ìgbà tí èmi ni wọ́n ń ṣépè ń ṣépè níjọ́ tẹ́ lọ lè bá bàbá Sheikh Daudu nílà o adamallahu ayata wa afisahu Allahu wa ra'a àlékún ẹ̀mí gúngùn àlékún àlàáfíà kó bá bàbá alfa ńlá ẹ sọ wọ́ọ̀dù méjì kan ó dẹ́rù bá Sheikh Daudu ó dẹ́rù bá àwọn ọmọ kéwú alákọ̀ọ́kọ́ ni pé ẹni tẹ́ bá fẹ́ sọ̀kalẹ̀ ẹni ègún ni ẹrù ńlá sì ni mọ́rù ni àfà èrú bẹ́yàn bẹ́ èrú èèyàn ní sọ̀kalẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé
tẹ́ bẹ̀rẹ̀ àárọ̀ ọjọ́ ayé ẹni kíní ìfagagbága ọ̀rọ̀ àti wàhálà pẹ̀lú bàbá mudeerul markaz ẹ wá ń bẹ lọ́n pé ọlọ́mọdé kankan ṣe yín kọ́lọ̀ ń jẹ́ rí ibi túbá torí yọ backfire èbó tẹ lóúnjẹ òun náà ni ẹni yọ backfire ipe ẹ ń wà máa wá tó àwọn fídíò ẹ wà ó pé sẹ́yìn wá ṣe làákà yìí èmi ni wọ́n ń sọ̀rọ̀ sí mudiru báyìí èmi ni sọ̀rọ̀ sọ́gà mi báyìí èmi ni sọ̀rọ̀ sọ́ dídí àríwá Sheikh Adam báyìí èmi ni sọ̀rọ̀ sí ọ dídí ọmọ Sheikh Adam báyìí eléyìí yọ backfire àfi kí n tètè lọ lè túbá bàbá mufti ẹ tún wá ní ẹlẹ́ẹ̀kejì ó ní bàbá Sheikh Daud Alfa ńlá yìí kò dáa bí bàbá ti sin Ọlọ́run ọba tó bí ẹ ti fara gbolẹ̀ fọ́lọ́run ọba tó bí wọ́n ti sin Ọlọ́run ọba tó kò wá ní da kọjá pé èyí tẹ̀ ẹ̀ ṣe wàhálà débẹ̀ tẹ̀ ẹ̀ fa tẹ̀síbà débẹ̀ tẹ̀ ẹ̀ ṣe wàhálà débẹ̀ yìí ẹ wá sọ̀rọ̀ sí wọn yóò wá ní kínníkínní kan sí ilé mi lọ́rẹ́ bọ́ọ̀lù yóò ní backfire bàbá ẹ̀yin lẹ sọ̀rọ̀ yín gbà yẹn ẹ má tún padà ẹ ti wà fast forward jù anakumullah ẹ ti sáré jù ẹ ti sáré treat ọ̀rọ̀ Sohabah ẹ ti sáré treat ìyá 2002 ni bàbá mudeerul markaz ṣe suratu tauba àwọn fọ́lọ̀ tafsiri láti kékeré ni ẹni tí ń wù mí kí n jọ láyé kí n máa náwọ́ náṣẹ̀ níbi mímọ̀ kí n máa wá mèlérí àga ni bàbá Alágége àwọn ni mo fi ṣe ó sùn àríkọ̀ṣe pé bọ́ọ̀lù àmì náà sì fẹ́ mọ kéwú bí wọn èmi tí ń fọ́lọ̀ tafsiri bàbá Alágége bọ̀ ti pẹ́ ìyá 2002 tí bàbá tu bàbá sọ̀tí Sheikh Abdulahi ní jánẹ́sì aya tí bàbá Alágége ń sọ pa pé Abubakar kọ́lọ́ wà nùgárì rà ẹ dáná ká ìpadà yìí ní sọ ẹ lọ ní tó tafsiri ń gbọ́ ṣé mudiru sọ pé àwọn aláìmọ̀kan làwọn wọn mọ̀ pé Abubakar àti Anabi bí wọ́n ti tu ẹ lọ lè wá kálukú ẹ lọ lè wá assignment ẹ lọ lè bẹ̀rẹ̀ gbọ́ ni mudiru ṣe tu but ìgbà tí wàhálà àwọn Sufi àwọn Salafi 1990 dé gbogbo kíní dé lórí pé àtúngbà rìsáàsì mi àtúnṣe kíní mi ṣé mudiru àwọn àmọ̀ ni ẹ ti yá sáré tó bọ́ta kè wá sẹ́yìn nìkan ní ẹ jáde sọ bọ́ tẹ́ bá sọ tiyín níbì kan kí ló burú káfà wọn kà sọ kankan nìkan sọ pé ẹni ráyù rẹ̀ ètò mọ́rọ̀ yín wá ọ̀rọ̀ bàbá wa mufti ní máa fi tírìtì ọ̀rọ̀ lónìí ẹ ti yàtọ̀ sáré bọ́ta ètò ṣe fídíò lérí ẹ mo rí kan jẹta inú mi bàjẹ́ bàbá mufti ọlọ́run ní jẹ́ lápadà sí ibú ẹ sọ pé ìwọ nìkan lọmọ kéwù ni lillahi ni kaman ọlọ́run nìkan ló pé báyìí bá ń bọ́ sọ pé dákẹ́ ìwíkú ìlò wíìlù ni wọ́n náà máa gbọ́ má máa ríra rẹ ni pé wọ́n lọ mọ́jú sì má máa rẹ ni tí bá ṣe wá sí fọ pé ọ̀tá rẹ ni bàbá mufti ìṣesí ìjọ kìíní àná tẹ́lẹ̀ ti pati tẹ́ fi wá dẹni èyí torí wàláhì òótọ́ ni ọ̀rọ̀ tẹ́ sọ ní masari yẹn ipe mudiru ti dẹni ayé mudiru ti di ẹni ayé mudiru ti di ẹni ayé ẹntara yìí bá ń fẹ́ràn ni wọ́n mọ̀ ẹntí tí bá ń fẹ́ràn mudiru ẹntí mudiru bá ń fẹ́ràn mudiru ara yìí máa ń fẹ́ràn rẹ̀ lẹ́nu gbà tẹ́ bẹ̀rẹ̀ sí bá markaz ṣe ẹlẹ́kún bàbá níyì ẹlẹ́kún ní recognition ẹlẹ́kún ní ìfẹ̀mí tẹ̀lé èèyàn ẹtún wá lẹ́kún ìbẹ̀lẹ̀ tó ti fi rí mufti bàbá ẹ má padà síbẹ̀ nílùú Ìlọrin tá a fẹ́ jọ wà yìí nílùú Ìlọrin tá a fẹ́ jọ wà yìí bàbá mufti ìlú Ìlọrin àti mudeerul markaz kí wọ́n wá kẹ́yìn ara wọn síra wọn wàláhì kòkò ní gbẹ omi kọ́ gbẹ̀yìn yóò yíwọ́ ìgbẹ́ ojú dúdú yẹn ó yàtọ̀ sí tìsín asùrù la ó dẹ́mọ̀lá wà globalization world ẹni tó fẹ́ fèsì kò rẹ́ sí fọ́ngbàun kò rẹ́ yẹn pé kò lọ́kọ nísìn òun nídìí ọ̀sẹ̀ pé wọ́n sójú agbo àwọn èèyàn wá ń rí ọfà sí dé abroad bàbá ẹ ti sáré fast forward lèmi fi sọ fún yín pé ìgbà tẹ́ ẹ sọ̀rọ̀ sí bàbá Alágége tẹ́ ẹ sọ̀rọ̀ sí bàbá Sheikh Adam bí ọ̀rọ̀ ti lágbà tó pé ojú ìyá màmá bàbá Sheikh Adam ni wọ́n fi ṣe ìlíàmù Sheikh Adam àti igi tí ń bẹ nú ọgbà ẹ wo gbogbo àtẹ títì ẹ̀yẹn
àti bàbá Alágége pé fígbáfígbá tó lòun fígbá mọ́ èyí tí bàbá rẹ̀ ti fi ń kọ́ gbogbo gbà yẹn ọ̀rọ̀ yẹn ń gbóná lẹ́mìí bàbá Alágége wọ́n sì jáde wọ́n fèsì bó lọ́lọ́run ṣe wá kọ́ yín mọ̀ ṣe bó lọ́lọ́run ṣe fún yín ní ìdáyà bó lọ́lọ́run ṣe ṣàánú yín tẹ́ ẹ fi wá rí kíní yẹn parí débi pé ẹ fi wá wọ ọkàn bàbá Alágége túrú yìí mùdírù máa fi wá ń lọ ní fún dídí 11 days túrú yẹn mùdírù ọ̀pẹ́ ńlọrin rí láyé kó lu ọ̀sẹ̀ kan túrú yẹn ní kọ́dà mọ́kà mọ́ wọ́n sọ níbi ojú agbo yí pé bàbá Alágége ẹ̀ pẹ́ báyìí tẹ́lẹ̀ kí ló dé ẹ má pẹ́ mọ́ àwọn alamọ̀lú ẹ má pẹ́ mọ́ fẹ́ tó bá pàdé fídíò ẹ má bá ń tọ́ ìpò ẹ̀ mọ́kà mọ́ ń bá bàbá Alágége sọ̀rọ̀ mbẹ́ àṣẹnibáni débẹ̀ ni bàbá Alágége wọ́n gbìyànjú bẹ́ẹ̀ ti dépò mufti àwọn inú àwọn ọ̀tá tí wọ́n ń dùn báyìí bàbá mufti bí markaz bá padà lẹ́yìn yín àbí sharon bá padà lẹ́yìn yín wallahi ẹ̀yin bọ̀rọ̀ sọ pọ́lọ̀ wọn bá padà bàbá mufti ọlọ́run jẹ́ fi yìí lo ipò yìí àtàpọ́nlé bẹ̀ ẹ̀yin tí wá o fàárí ni bàbá Alágége jẹ́ fàárí lẹ́yìn náà jẹ́ ìmọ̀ràn ni pé bàbá ẹ ṣe sùúrù o ẹ dákẹ́ o in tó gbóná yọ padà lọlẹ̀ bọ́ bá wu ọlọ́run o àmọ́ pé ẹ̀yin náà fẹ́ máa jáde fẹ́ máa tara àti ìjẹ́ mufti fún ìlú Ìlọrin ẹ má jọ pín yẹlẹyẹlẹ o ẹ má jọ pín yẹlẹyẹlẹ o àdàbí oníbàjẹ́ markaz oníbàjẹ́ sùmúrò oníbàjẹ́ ọlọ́run jáyẹ nìkọ̀kan náà bàjẹ́ àlékún kẹ́ mú bàbá mudeerul markaz àlékún gbàdúrà fẹ́ nìkọ̀kan wa náà adúpẹ́ apó àbájá tòní ọlọ́run já sọ́pọ̀ rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wo wa náà ọlọ́run jẹ́ lápàdà sí i. Assalamu alaikum.